so gbogbo fídíò tí Chief Sunday Igboho ṣe lánàá yẹn tí wọ́n mention ọ̀rọ̀ ó ṣolóyún kò ṣolóyún, so ìyẹn ti pẹ́, ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Gbogbo ìròyìn òfegè ní gbogbo èyí tí wọ́n ń gbé káàkiri yẹn, so wọn ò tí ì rìlíìsì wọn. Ṣé rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílùú yẹn ó lọ́wọ́ àwọn Yorùbá nú, so àwọn pípùn yẹn gan ọ̀kí sọmọ Ìgbòho, wọ́n kàn wá ṣiṣẹ́ nígbò bọ̀tán Ìgbòho náà ń gbé ṣá. So wọ́n gbé woman yẹn aláboyún yẹn, in fact woman yẹn gan ti kú sọ́dọ̀ wọn before kan tó sọ pé kán gbé ransom yẹn wá gan, ó ti kú already. Ṣùgbọ́n tẹ́ni tó wá ń gbé ransom yẹn lọ ń gbówó tó gbówó yẹn lọ, ó ti gbówó yẹn débẹ̀. So àwọn ọlọ́dẹ tí wọ́n ń trace ẹ̀ lọ síbẹ̀, so instead kan jẹ́ kó kúrò àwọn tó gbówó lọ kó tó di pé wọ́n máa lọ attack wọn ò tí ì kúrò mbẹ̀. Ẹ̀wọ̀n kan dẹ̀ ní informant, wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú informant ni. Ṣùgbọ́n tí wọ́n máa fi àwọn informant yẹn ti pè wọ́n pé nǹkan báyìí kó tó di pé wọ́n débẹ̀, so wọ́n tà padà dojú ìjà kọra wọn, ìbọn bá àwọn méjì ló gbówó lọ, ọkọ woman yẹn àti ẹnìkan. But ọkọ woman yẹn, so Ọlọ́run kóhun yọ, ìbọn bá but bóyá òun sì láyé ara ó ṣáà survive. Ìbọn bẹ́ nìkan òun kú pẹ̀lú aláboyún tó ti kú sọ́dọ̀ wọn yẹn. So yẹn ti ṣẹlẹ̀ lọ sẹ́yìn, ó tó di pé èdè tó wá padà wá ṣẹlẹ̀ lánàá yẹn tó ń tí àlàyé fi padà lọ síbẹ̀ yẹn, ó ti yé. Bọ́ gbogbo ẹ̀ lọ́nà ìgbà táwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rẹ́ mi wọ́n sọ pé ẹni tí wọ́n gbé, torí wọ́n sì gbéyàwó ẹnìkan báyìí, wọ́n lẹ́nu yẹn ń kọ́ mosque gan lọ́wọ́ ní Ìgbòho ni, tó ń kọ́lé Ọlọ́run kan lọ́wọ́ mẹ́rin náà fi gbéyàwó ẹ̀, ó ti yé. So wá ní ẹni yẹn sẹ́yìn pé brọ́dọ̀ òun tán láìpẹ́ yìí ni pé ọ̀n tí ń release àwọn pípù yẹn. Gbogbo ìròyìn òfegè ní gbogbo èyí tí wọ́n ń gbé káàkiri yẹn, so wọn ò tí ì rìlíìsì wọn, so ó ti yé, so wọn ò tí ì rìlíìsì wọn rárá. But Mr. Ibrahim, èwo ló wá ṣẹlẹ̀ lánàá yìí tá ẹ̀ ń sọ yìí, kí ló ṣẹlẹ̀ lánàá gangan sà? Ṣé rí tó ṣẹlẹ̀ ẹ náà mọ̀ sọ pé tó ṣẹlẹ̀ lánàá yẹn Chief Sunday Igboho wọ́n káàkiri gbogbo Onúgbòho, sọ̀rẹ́ mi yẹn sọ pé bí ọba bíi mẹ́rin ló wà ní gbogbo facility yẹn, so gbogbo palace gbogbo wọn ló tọ̀ṣì lẹ́yọ kọ̀ọ̀kan, ó ti yé. Gbẹ́ngbà tó máa fi kúrò níbi palace ẹni kẹrin lánàá tílẹ̀ ti ṣú tá à ń sọ pé wọ́n ti dáhùn padà yẹn, so inú everybody dùn, everybody rọ́tẹ̀lé lẹ́yìn tí wọ́n èlé ẹ̀ tínú wọn ṣáàdùn pé so òun ni wọ́n tún padà lọ àtàṣì mọ́ pé ìgbà tílẹ̀ ti ṣú wọ́n ti release wọn, ẹ ti understand. So wọn ò tí ì release wọn, movement wọn yẹn padà late tílẹ̀ fi ṣú báwọn láàrin pé wọ́n ń káàkiri yẹn. Ẹni pé bí kan padà gé pé wọ́n lọ síbi orí ilẹ̀ kan tó bá Fúlàní kan tí wọ́n wọ̀n nù ẹ̀ pé wọ́n ṣáà release àwọn ọmọ ẹ̀ kó gbogbo náà máa padà ṣiṣẹ́ lórí kíní kan. So gbogbo táìmù tó ń ṣe àwọn movement yẹn tí wọ́n lọ sódò àwọn ọba yẹn kọ̀ọ̀kan yẹn káàkiri, òun ni gbogbo àwọn kíní yẹn ilẹ̀ tí wàá ṣú ìfọ̀ kan tó parí gbogbo movement yẹn lánàá, òun lálẹ́ tí gbogbo àwọn yẹn padà tẹ̀lé wọn pẹ̀lú báìkì tí wọ́n hélì wọn yẹn. Sọ̀bá ìbọn ṣe wá ń wọ̀nà àwọn pípò yẹn nú wọn dùn, ó ti yé. So làwọn yẹn fi ń hélì wọn báyẹn náà ẹ̀zálè. Ìgbà tó ṣẹlẹ̀ mẹ́rin kan ni wọ́n ti fi wọ́n lẹ̀ bíkọ́ alẹ́ ní tí wọ́n gbéyàwó yẹn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi yẹn, ìyàwó ẹ̀ wà nù àwọn tó gbé tọ́jà ìgbé recently ni mo ń sọ ó ń kọ́ mosque lọ́wọ́. Ṣé rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílùú yẹn ó lọ́wọ́ àwọn Yorùbá nú. Bí sì ni pé ìgbà tí mo travel lọ sílé, sísà mi ròyìn pé wọ́n kódà wọ́n gbé ọkọ̀ sísà mi nígbà tí mo lọ sílé ọdún tí mo lọ sí ṣọ́ọ̀pù wọn, wọ́n ń ṣàlàyé àwọn kan yẹn fún mi pé alẹ́ táwọn bá ti close ní shop ọkọ̀ wọn ló máa ń píkì wọn, á wá gbé wọn lọ sílé. Àrígbẹ́ tí mi bó ṣe wá píkì wọn lálẹ́ ẹjọ́ yẹn tó ń gbé wọn lọ sílé, ìgbà tó máa fi délé wọ́n ti bá àwọn pípò yẹn lé ọláwọn kọ́ bẹ́ẹ̀ nìkan làwọn kọ́ rí lẹ́nu gate, but àwọn ṣe táàpù sí ìtàlẹ́ àwọn yẹn pé táwọn yẹn bá fẹ́ pọn mi. Òun wá rí i pé ike ó wà lẹ́nu táàpù yẹn, wọ́n pé bóyá nìyẹn wá pọn mi ni. Ìgbà tó máa fi sí gate tán wọ́n ti di méjì, so méjì tán máa di méjì tóun ní kóun wo ẹ̀yìn pé ṣé aláàjì ò rí àwọn tí wọ́n dúró ti òun yìí ni. Ìgbà tó máa fi wọ̀dọ̀ aláàjì lẹ́nu tí ẹ̀rìn báyìí wọ́n tóbi mẹ́fà ló dára jì, so wọ́n kàn pọ̀ṣù òun lọ sí ibi tó kọ́kọ́ rẹ̀ wà ní. Wọ́n jà gba fóònù ìyàwó, wọ́n gba fóònù ọkọ, wọ́n gbé aláàjì lọ. So wọ́n ní first born sister mi yẹn, fún ọwọ́ tiẹ̀ kò filẹ̀.
ó ti yé. So fóònù yẹn ni sísà mi yẹn wá gbà lóru yẹn lálẹ́ nìkan bí abíyá after 11 ni o to 11 sí after 10. Fóònù yẹn ni wọ́n wá gbà, wọ́n ṣe wá gba fóònù yẹn wọ́n á fi pe mánéjà ọkọ̀ wọn yẹn, wọn ló wá kọ̀nẹ́ẹ̀tì gbogbo àtọdẹ àtàmọ̀tẹ́kùn àtọlọ́pàá lóru yẹn, wọ́n ṣàdélé wọn because ibi tí wọ́n kọ́lé sí wọ́n ṣe jí wọn gbé tán wọ́n kọ̀ bọ́ sẹ́yìn fẹ́ẹ̀tì báyìí wọ́n kọ̀ wọnú igbó yẹn náà lọ́bẹ̀ náà ni lójú pé wọ́n gbọ́kadà wọn ògbé kankan ògbẹ́ni tì wá, wọ́n kọ̀ mú wọn wọ́n kọ̀ wọnú igbó wọ́n dẹ̀ mú wọn lọ. So wá ní ìtọ́ wá ṣẹlẹ̀ ni pé dádì àwọn máa ń lo pẹ́ẹ̀fù kan pé pẹ́ẹ̀fù yẹn lóorun gan. Secondly ni pé ó tún bọ́ sásìkò òjò, ó ní bí gbogbo wọn ṣe kálùgbó yẹn ní àtọlọ́pàá kún gbogbo wọn ṣàkókò ọnúgbó yẹn lálẹ́ yẹn náà wọ́n ṣe ń tracy àwọn pípò yẹn lọ nìyẹn. Ipa ẹsẹ̀ pé òjò ṣàrọ̀ yẹn wọ́n ṣe ń tẹ̀lẹ̀ yẹn wọ́n rí gbogbo ẹsẹ̀ yẹn lọ́núgbó yẹn. Ìjọba òbí tọpá àwọn aráàlú mọ̀ nípa, àwọn aráàlú máa ń mọ̀ nípa, àwọn ló máa ń ṣe àwọn ní fọ́màtì fún ìkan tó lóró ọ̀nà wọ́n máa fún ọ lọ́wọ́ pé ẹ wá gbé lágbájá yìí ó wà lọ́wọ́ ẹ̀. So sísà mi wọ́n sọ pé gbogbo bí wọ́n ṣe ń rìn lóru yẹn àwọn kan sì wà lórí kọ́ tí wọ́n sì méèkì kọ́